lẹ́yìn àwọn ọmọ àwọn ẹbí wa wá lẹ́yìn náà àwọn tí ọwọ́ aṣọ ara wa tẹ̀lé láàrin ọ̀sán
gẹ́gẹ́ bí a ti mọ̀ pé nígbà tí bàbá wà ní ayé wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ Fògo. Ní báyìí a ó pe àwọn ẹgbẹ́ Fògo láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún bàbá. Bàbá ti wá o, èèyàn tí ó lọ fọ́rùn Àṣàntì. Bàbá mi Ṣẹ́gun Kẹ́hìndé Akínrẹ̀mí, bó bá délé kò sọ̀rọ̀ rẹ̀. Lọ́nà máa gbẹ́ná jẹ́ ìbúrò bí ògbó.
máa tọ́jú mi Jèhófà ńlá ẹ̀rọ láyé ọ̀sì ẹ̀mí kan Grant all of us journey mercy through Christ our Lord. 777.